Islamic lecture ọmọọba Kínyẹmí. Happy birthday, long life and prosperity. Ẹ̀mí ẹ̀ á ṣe púpọ̀ ọdún láyé. Latest Islamic lecture ọmọọba Kínyẹmí. Happy birthday, long life and prosperity. Ẹ̀mí ẹ̀ á ṣe púpọ̀ ọdún láyé. Latest Islamic lecture ọmọọba Kínyẹmí. Happy birthday, long life and prosperity. Ẹ̀mí ẹ̀ á ṣe púpọ̀ ọdún láyé. Latest Islamic lecture ọmọọba Kínyẹmí. Happy birthday, long life and prosperity. Ẹ̀mí ẹ̀ á ṣe púpọ̀ ọdún láyé. Every 16th of January lọ́jọ́ ìbí Muhammadu Jamiu. Báwo ní ṣe gbàgbé ọjọ́ bí yẹn lẹ́ni tó fẹ́ mi dọ́kàn dénúdénú. Latest Islamic lecture gbàgbé lọ́jọ́ bí yẹn ọmọọba Kínyẹmí. ọmọọba ni. Happy birthday, long life and prosperity. Ẹ̀mí ẹ̀ á ṣe púpọ̀ ọdún láyé. Hamadan Shukran wa thank you. Ọlọ́run ọba àgbáyé. Latest Islamic lecture lóní dúpẹ́ fún ẹ ìlàyé. Ó láàánú ẹ lórí òun ó ti pọ̀, dákun má dáwọ́ ẹ dúró. Latest Islamic lecture ọmọọba Kínyẹmí. Happy birthday, long life and prosperity. Ẹ̀mí ẹ̀ á ṣe púpọ̀ ọdún láyé. Àtùpà ló jẹ́ nínú ẹ̀sìn. Latest oníwọ̀kùn láyéláyé. Tọ́lọ́hun pẹ̀lú tànàbí. Nínú latest máa ń dùn sí ṣá. Mélòó mélòó ènìyàn tó ti hàn lára latest kóhun náà máa parẹ́ máa yé. Latest Islamic lecture ọmọọba Kínyẹmí. Happy birthday, long life and prosperity. Ẹ̀mí ẹ̀ á ṣe púpọ̀ ọdún láyé. Ìwà tó nílò òfin gbà yìí. Múra síre ní ṣíṣe o kó má ṣe tẹ́. Ìtẹríba tó ní ẹ̀ máa dínkù. Lọ́mọdé pẹ̀lú alàgbà ló máa ń pọ́nlé. Ẹyinjú àwọn ẹni Ọlọ́run ló kúkú jẹ́. Àdúrà wọn á máa bàlẹ́ ẹ lórí. Latest Islamic lecture ọmọọba Kínyẹmí. Happy birthday, long life and prosperity. Ẹ̀mí ẹ̀ á ṣe púpọ̀ ọdún láyé. Ṣé tọ́lọ́run náà ṣe níbẹ̀ yẹn? Àgbẹ̀ Vikiri pẹ̀lú Madiu. Àgbẹ̀ gbogbo orin tó bá bẹ́ẹ̀ sì mu. Àgbẹ̀ tọ́lọ́run pẹ̀lú tànàbí ló fi ń ṣe. My Naija latest Islamic. My Naija latest Islamic. My Naija latest Islamic. My Naija latest Islamic. Akíkanjú máa kí ẹ, ọmọ ṣe ọmọọba. Ọmọ olú àtàgé, amúlùdùkúrúdùkú. Ọmọ òjòrú